At the Cabo Seto Ekaro, 7th of September, Lawa, Saturday morning, Dr. Kemilun Sir. Mo ṣe video kan lálẹ́ àná nípa Dangote àti Nnpc. Mo dẹ̀ fẹ́ ṣe Yorùbá version ẹ̀ òní mo ń sọ ẹ̀. So tẹ́ bá máa comment ẹ jọ̀ọ́ comment in English because mi ò lè ka English, mi ò lè ka Yorùbá. Sorry, mi ò lè ka Yorùbá, mi ò dẹ̀ lè kọ́. I can't read or write Yorùbá. I only speak it. All right, French mo kọ́, mo máa ń sọ yẹn over and over again. Na yẹ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo yìí náà. Nǹkan tí mo sọ ní English video yẹn ni basically pé epo ti lọ sókè gan. Ó need kẹ́ mọ̀ the reason tí epo ṣe lọ sókè. Ẹ̀yin lẹ ní epo ní Nàìjíríà. Alright, kò sẹ́ni tó lè epo yẹn, àwa la ní crude oil. Situation tó ń ṣẹlẹ̀ sí ni pé this past week Dangote launched PMS. So yẹ ká máa jó in the streets. See gbogbo media máa reports were all over the world. Nigeria finally produces PMS after many years. Tá ti ṣe gbẹ̀yìn. Ẹ wo epo yẹn bó ṣe clear tó dàbí vodka tá a mú nù club. Abẹ́rẹ́ epo yẹn nígbà tí Dangote ń pọ̀ ẹ̀ tó ń fi àwọn media. Nígbà tó ń launch kínní Nnpc ò yọjú. The whole Nnpc kò sọ́fíṣẹ́ àwọn kankan bẹ̀ kò sí representative Mele Kyari ò wà. Not one media interview, nothing. Our media dey scrutinize yẹn. I'm independent journalist so ti retire ni mo scrutinize gbogbo àwọn nǹkan báyìí. This is bad PR. Second degree means PR, Public Relations Management. PR specialist ni mi. It is extremely bad PR. Kí ro Nnpc máa yọjú sí launching first PMS products Dangote refinery. Wọ́n ti frustrate máa yìí to the point pé ìka ní gbogbo nǹkan tá à ń ṣe yìí náà. Kí ni President Tinubu ṣe ń pa ẹ̀? President Tinubu wà ní China. Àwọn signs burúkú dẹ̀ wà lórí China trip yẹn. President Tinubu lọ́bẹ̀ yẹn lọ gba loan. Tí President Tinubu bá lọ ṣe ọ̀rọ̀ business pẹ̀lú ìlú kan, wọ́n máa ń kó delegation dání. Ẹni tó yẹ kó wà pẹ̀lú wọn ní delegation wà ń bẹ̀. Mele Kyari, ọ̀gá Nnpc. Wọ́n ní Tinubu ò tẹ̀ fẹ́ rí Mele Kyari pé tẹ̀ ti block number ẹ̀ dání. Mele Kyari wá sákúrò lọ Heights London. Wọ́n launch PMS ní Dangote ó sọ̀rọ̀ ó ṣe nǹkan kan. So because of this whole thing, this frustration and this whole, backbiting, I don't know how to describe it. It's like, he said price PMS. He said price PMS. They lift products. In other words, one láti acknowledge product, one láti set price epo, Nnpc ò yọjú wọn sọ̀rọ̀. Mele Kyari Heights London gbogbo ẹ̀ dàrú. So fuel hike máa wà. Ẹ wá raise owó epo Nnpc. Wọ́n ṣe fuel hike, scarcity bá bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ́lẹ̀ repo rẹ̀ ẹ̀ rà fún 1200. Ṣé mo sọ fún yín pé epo yìí ó máa lọ sí 15. Àwọn kan láwọn rà ní 18. By the end of the year, epo yìí máa ga gan. Because ẹ̀ fún Dangote lójú Nnpc. Ẹ wá ṣe fuel hike. Okay, scarcity wá bẹ̀rẹ̀. Kí ló dé Nàìjíríà? Àwa la lépo yìí náà. Ẹ̀yin lẹ́ni crude yìí. The problem is about to jáde lẹ́yìn tó ní okay, yeah, acknowledge kí ni kan crude dà. Nnpc ò ní enough crude oil láti fún Dangote refineries. So we're in a major problem. Ó lè má sepo next week ní Nàìjíríà. Èmi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe ń deal pẹ̀lú nǹkan báyìí. Mo dẹ̀ ti sọ fún yín, mo tún joke ní airport nígbà tí mo ń lọ 21 months ago. Ìpè máa recycle leader lọ. Instead kẹ́ bẹ̀rẹ̀ sí vote for right leaders. Ẹ̀ ń recycle gbọ́n àwọn tó ti jẹun ní Nàìjíríà, tó ti ṣe governor, tó ti ṣe senator, tó ti ṣe this, tó ti ṣe that. President Tinubu try láti rí Biden l'Amẹ́ríkà. Ẹ̀mẹ́tánsì wọ́n ti tán wọn down. Wọ́n ò fún wọn l'appointment pẹ̀lú Biden. Biden ò fẹ́ rí gbogbo wọn. Mismanagement ti pọ̀ jù. A dẹ̀ ti sọ fún President Tinubu, èmi tí mo jókòó Ìkẹ́mi Olúnlọ́yọ̀. President Tinubu ẹ lọ fire gbogbo staff yìí now. Ẹ reshuffle cabinet kẹ́kọ̀ọ́ real special advisers wọ́n máa advise you on the right things. Instead àwọn nonsense pàdípàdí campaign fún mi gba appointment lẹ lọ kó sẹ́gbẹ̀ẹ́ tó ti bà government jẹ́. Mi ò campaign fẹ́ ní kankan. Mi dey vote. But I dùn pé mi ò vote because it's like Nigeria is just continuously recycled. You know what I'm saying? At the end of the day, àwọn kan máa ń compare me, wọ́n máa ń confuse me more kẹ́mkẹ́m. Ajé àkẹ́mkẹ́m mi kọ́ ni I'm not her. We're two different people. Mo ti kúrò ní election to ṣẹlẹ̀ gan around primary time here. All I want to say now is the numbers are not adding up. It is time. See, President Tinubu máa lift product yẹn tó máa instruct Nnpc láti lift product yẹn kí fuel hike lọ sílẹ̀ kó dẹ̀ set price for petroleum. Okay, if President Tinubu doesn't do that, kó yọ Mele Kyari because Mele Kyari useless right now. Kó yọ, kó replace it. Let him appoint somebody else to the Nnpc. Kyari wà lọ́nà tó ti hide síbẹ̀. Ó block mi lórí Twitter. By pandemic, why I don't know. Me reporting by me, so wrong by the fear of Kemi Olunloyo is the beginning of wisdom.
so nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé scarcity ti wá wà sí ìwọ tó bá dẹ̀ rí epo rà kò sẹ́ni tó máa tà fún ẹ less than 1,000 ẹ mọ̀ bí tẹ́ ń lọ Nàìjíríà mo ti sọ gbogbo kíní ìfún yín with my full chest kò sí nǹkan tí mo lè sọ fún yín mọ́ you know everybody is trying to do something and do delay yẹn but the main way àwọn activists wà ń bẹ̀ tán fẹ́ revolution àwọn activists wà tán fẹ́ kí Tinubu kúrò ń bẹ̀ end governance end bad governance end gbogbo ẹ̀ nǹkan táwọn activists sọ fún yín yẹn nǹkan tèmi sọ fún yín ni nǹkan tó wà behind it okay to start with Nnpc ò ti acknowledge Dangote so ẹ ronú yín o ẹ ṣe máa vote àwọn èèyàn Nàìjíríà 2027 fẹ́ẹ̀ dé I'm Dr. Kemi.